tó Ọlọ́run Elédùmarè ọba ògóògó ọba àjíkí ọba àjíkí ọba afẹ́nifẹ́re ọba àjùwàpẹ agbẹnimọdẹyìn afúnimọṣẹrẹgùn ọba alógunlọlá aní ìlẹyẹ ọ̀wọ̀wọ̀ tí gbàrà àdúgbò àbọ̀wọ̀ tí fi yọmọ ẹ̀ lọ́fìn afán ìbà àwọn akọni obìnrin àwọn akáṣọlérí mọ̀rẹ̀rù obìnrin bambam tán yànyàn ìbà yín o ẹ̀yin arúgbó aṣọ mọ́balẹ̀ má jẹ́ kó pọ̀ jù bísí one. ìbà aláàlú ògiri òkò òbẹ̀lẹ́kún sunkún kẹrù òbẹ̀lẹ́kún ìbádásọ̀rọ̀ tí ò tó dáṣẹ́ lẹ́kún sunkún láàárọ̀ yẹn ṣẹ̀jẹ̀ onímí sunmí láàárọ̀ yẹn sùn fún ìbarajẹ́ látọ̀ pa èsù mọ́ ṣe mímọ́ ṣẹlẹ̀ Yorùbá ọ̀tá ilẹ̀ Yorùbá ni wọ́n bá wa dà láàmú kọ́ má jẹ́ wọn nẹ́sẹ̀ mẹ́ má jẹ́ wọn fọrun lójú ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ̀ ilẹ̀ ọ̀gẹ́rẹ́ alápòkà tó dá lápò orí bẹ́ẹ̀ kọ́ lójú bá ilẹ̀ ó lanu mọ́jà sílẹ̀ tẹ̀ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀ o mọ́jà egun ayé mọ́jà ogun alẹ́sẹ̀ mọ́jà jì sọ́fìn àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀ ẹni táṣẹ̀ tábẹ̀ tí ò ní gbà Elédùmarè ó dọwọ́ rẹ̀ lónìí mọ́jà bárò wọn tó ìbà rẹ̀ o Elédùmarè. Ọ̀ṣun gbóná lọ́wọ́lọ́wọ́ ìlú Òṣogbo ń ró kùtùkùtùkùtùkùtùkùtù ìpínlẹ̀ Ọ̀ṣun ntẹ́ fẹ́ kò ní bọ́ lọ́wọ́ yín gbogbo ntẹ́ fẹ̀mí yín kọ̀ tẹ́ ọkàn kọ̀ Ọlọ́run ọba tó láyé tó lọ́run yóò bá yín tẹ́wọ́ gbà á nípínlẹ̀ Ọ̀ṣun. Mo rí i pé àpapọ̀ awo ọwọ́ ti péjọpọ̀ léèrìn àjò ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́fìmọ̀ fáwọn èèyàn wọ́n ìdúró níbi tó dáa. Tẹ́ ẹ bá woru Ọlágúnsóyè Oyinlọ́lá láti ilẹ̀ àárọ̀ Oyinlọ́lá lèmi ò ti gba tiẹ̀ mo mọ̀ pé ìrìn àjò rẹ̀ yìí ṣèṣò rí ọdún méjì àtààbọ̀ ẹ wo tó náà rìn gbogbo wọn ẹlẹ́ṣẹ̀ tó ń ṣe ń gbà yẹn mọ tó ju àwọn èèyàn rí ẹ̀mí bọ́ lórí kéésì Oyinlọ́lá ẹ̀mí bọ́ àwọn ẹ̀jẹ̀ yẹn ò ní jẹ́ kí Oyinlọ́lá ó nísinmi bí ó ṣe máa káàkiri nínú ayé àṣẹbẹ̀lẹ́gbẹ́ lẹ́nu mi lénìí níta àbádẹ̀ sọ èyí tí ìwé ayé bá wí lẹ́gbàrún ọmọ gbà lágbára lọ́wọ́ Elédùmarè gbogbo ẹni Ọ̀ṣun ò ní nǹkan kan ẹ lọ́wọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun bàbá Kàndé ni olódodo àkọ́kọ́ tí kọ́kọ́ jáde rí tó gbé gbogbo bá ṣe ń pín sórí pépà nípínlẹ̀ Ọ̀ṣun ní 1999 sorry nígbà tí wàhálà adé tí bàbá dé gọ́ọ̀mẹ̀ntì sórí pé kò sí nǹkan kan ẹ sọ company tó wà lóṣogbo fún mi ẹ sọ fún mi kò sí nǹkan kan nípínlẹ̀ Ọ̀ṣun nígbà tàlẹ́gbẹ́ fẹ́ mọ́ generate IGR ó fẹ́ increase ẹ̀ bàbá mi pè mí pé àwọn tẹ́ ní àdìbò fún náà ti wọlé yìí o wàhálà wọn pọ̀ o àwọn ará Èkó táàsì mọ́nìdádì ẹ máa san tax tẹ́ ẹ bá fẹ́ kí ìpínlẹ̀ Ọ̀ṣun kó dàbí Èkó ẹ san tax kò sọgbọ́n tẹ́ ẹ fẹ́ dá ṣùgbọ́n ẹ gbádùn ìpínlẹ̀ Ọ̀ṣun a sọ bẹ́ẹ̀ fún wọn Arẹ́gbẹ́ mọ̀ pé kò sí nǹkan tóun fi lè ṣèjọba tó yàtọ̀ sí Oyinlọ́lá àfi kó mú pátánù wá pátá tí ò ti ṣẹlẹ̀ rí ìtàwọn Awólọ́wọ̀ náà design gbà tí wọ́n nìyẹn ó dẹ̀ dé ó wò pé táwọn skul ìbá ń pọ̀ rẹpẹtẹ kò ní pè wá ẹjẹ́ anáwó sójú kan náà káwọn ọmọ ìpapọ̀ sójú kan so that ìyá ti maintain àwọn skul àti mójútó yóò rọrùn ó dẹ̀ create a enabling environment fún learning nígbà yẹn Arẹ́gbẹ́ ṣe ẹ má jà parọ́ tara wa jẹ́ ẹ má jà sì torí pé òní Arẹ́gbẹ́ àtọ̀gá rẹ̀ ń jà láàrin àwọn torí ẹ̀ ní òjá agbá tí ẹ̀ mọ́ tó bá ṣe dáadáa ẹ̀ jẹ́ aṣọ ṣùgbọ́n ìjọba yẹn gbogbo tárẹ́gbẹ́ gbé kalẹ̀ wọn continuity gbọ́dọ̀ wà lórí ẹ̀ kí àwọn nǹkan yẹn lè bá a lọ́lẹ̀ kó lè lọ gẹ́gẹ́ bá ṣe fẹ́ Arẹ́gbẹ́ àti ọ̀gá rẹ̀ jà nítorí pé ọ̀gá rẹ̀ mú àbúrò rẹ̀ ọmọ ìyá rẹ̀ ó mú un lẹ̀ pò ní ó sá ṣe gómìnà lẹ́yìn Arẹ́gbẹ́ gbogbo wa náà látún dúró àtúntẹ̀wọ́ gbà á
ṣé ẹgbẹ́ kan náà ni ṣé aṣíwájú náà sáà ni a rí i pé continuity owó àwòyá continue nígbà tí wọ́n gbéjọba dé ìjọba Oyètọ́lá ìjọba kúrò níjọba APC ó kúrò níjọba Bọ́lá Tinubu ó sì kúrò níjọba Arẹ́gbẹ́ torí kì í ṣe nǹkan táwọn expect ń gbà yẹn òun la rí wọ́n bẹ̀rẹ̀ sí ní dánú lórúkọ mọ́sápà gbogbo iṣẹ́ àkànṣe iṣẹ́ tí Arẹ́gbẹ́ ń ṣe nípínlẹ̀ Ọ̀ṣun gbogbo ẹ̀ l'Oyètọ́lá ló suspend kò dí ó lọ gbogbo owó tí wọ́n ná síbẹ̀ yẹn ó wọ́n bá tù lẹ́ẹ̀fì mọ́rọ́ èèyàn tó Oyètọ́lá jẹ́ ìdí tẹ bá rí táwọn èèyàn kan tí wọ́n fẹ́ kú nítorí ọmọ Adélékè kì í ṣe pé àbọ̀ ò dá o ẹ mọ́ sì mí gbọ́ ṣùgbọ́n ẹni tó gbé àbọ̀ dání láyé ò fẹ́ Tinubu ò ṣe anybody Oyètọ́lá ní gbogbo ayé ń bájà bẹ́ẹ̀ tí wọ́n yẹn gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun Oyètọ́lá ní ìka ẹ̀dá tí wọ́n fẹ́ rí Oyètọ́lá tẹ̀ ń wọ́n yẹn adákẹ́jà àbí èṣù l'Oyètọ́lá ìka ọ̀dájú abiyamọ òtúlé nílé fi bó tiẹ̀ mọ́lẹ̀ Oyètọ́lá ní jẹ́ bẹ́ẹ̀ Oyètọ́lá ìwà bẹ́ẹ̀ dandan èmi wọ́n ṣòṣogbo mo dúró mo gbé ìkànnì mi wá sí ìgboro ìlú Òṣogbo nítorí election Oyètọ́lá second term tí Adeleke fi gbàjọba yẹn lọ́wọ́ ẹ̀ nígbà tí mo dé Òṣogbo mo rí pé ẹ̀kọ́ òṣojú mímu kí ló dé bọ́lá fẹ́ yà sí bẹ́ẹ̀ débí wọ́n ní ẹ̀gbọ́n bọ́lẹ̀ bẹ́ẹ̀ àṣetò Oyètọ́lá sẹ̀ kò ṣẹlẹ̀ rí káwọn yóò deny progressive to that extent even láyé bàbá Kàndé nígbà táwọn tí Ọbásanjọ́ fẹ́ gba ìjọba lọ́wọ́ ẹ̀ àwọn èèyàn àwọn nígbà tó dípò àti wàhálà pọ̀ bàbá Kàndé gẹ́ dúlẹ̀ nígbà wàhálà pọ̀ gbogbo àdè padà tó kọ́ mọ́lùbọ̀pọ̀ bọ̀wọ́ abára wa ṣe bẹ́ẹ̀ wá wo kéèsì tó wà láàrin Oyètọ́lá àti Adeleke láti gbà yẹn Oyètọ́lá ò wá ní nǹkan kan tí ó fi san ará ìpínlẹ̀ Ọ̀ṣun dù pé kó wa máa da ìlú wa rú wọ́n kọ́ àwọn èèyàn sínú ìpayà òun ló mú àwọn obìnrin jáde lọ́sàn-án ní ìyẹ̀wò táwọn obìnrin sọ lẹ́nu ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn obìnrin. ṣe àti bí protest ṣe lọ gbòòrò lóṣogbo lẹ́nìí wọ́n fi hàn bàbá Bọ́lá Ahmed Tinubu wípé tẹ́ ẹ bá tọwọ́ bọ ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ bá nǹkan jẹ́ Ọlọ́run má jẹ́ tó ṣẹlẹ̀ létí tí ní ó ṣẹlẹ̀ wẹ́ẹ̀ tí ẹ má rò pé bóyá ipá àmì ọkà mo sọ kinní kan jọ́ kinní àná mo ní tí Nàìjíríà ó bá dàrú tí ò bá ti wáyé lẹ́kọ̀ọ́ yóò wáyé nípínlẹ̀ Ọ̀ṣun ṣe mọ̀ pé nígbà tí operation wẹ́ẹ̀ tí ẹ lọ bèrè bí ìrìnàjò yẹn ṣe bẹ̀rẹ̀ ẹ lọ wá dáadáa gbogbo àwọn àdúgbò tó wà lágbègbè wa yẹn ní wàhálà ti ṣẹlẹ̀ o èmi ní Ìkìrun Ọba Àgùn Ìrágbèjì ti Ìré lọ sí níṣà operation wẹ́ẹ̀tì ẹ lọ wo tàn nílẹ̀ Yorùbá ẹ lọ wo ìtàn nílẹ̀ Yorùbá Ọ̀ṣun ló ti rinlẹ̀ jù Ọ̀ṣun state nígbà yẹn láàrin hold Ọ̀yọ́ ló ti rinlẹ̀ jù torí mo ti sọ lẹ́ẹ̀kan Ọ̀ṣun oníṣẹ́ tí wọ́n ń ṣe òṣèlú ni wọ́n ń jẹ ń bẹ̀ o òṣèlú ni wọ́n ń jẹ nípínlẹ̀ Ọ̀ṣun kò sí company tí ń sanwó o kò sí LASTMA o kò sí LOMA o kò sí gbogbo àwọn parastatals tó wà lẹ́kọ̀ọ́ kò sí rẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun o still rolling àti kí lórúkọ ẹ̀ fatalayi abúlé gbogbo láti ṣàjílẹ̀ yìí méjèèjì náà ti kólẹ̀ fún Dangote ti rà látọjọ́ tó ti pẹ́ níjọ́ tá ti kù ti ń ta property Nàìjíríà ni wọ́n ti tà á àwọn àtọ́básọ́jọ́ wọ́n ti kówó rẹ̀ sápò tá a mọ̀ tán fi ṣe wọ́n ta still rolling wọ́n ta power mill fún Dangote náà ta fún ẹ lọ bèrè ẹ wá bèrè lọ́wọ́ wọn pé company míì wo ló wà ní gbòòrò ìlú Òṣogbo tó jẹ́ ti federal government lẹ́yìn àwọn schools tẹ́ mọ́ máa rí
ṣé school ṣe company ni. táwọn anágbé school sọ́jà lọ lágbèjì gbogbo yẹn wà ẹlẹ́sẹ̀wọ̀ agbẹ́ school police lọ́la wọ́n fò òkè ẹlẹ́sẹ̀wọ̀ ṣé school lẹ́yìn fẹ́ jẹ ni ibi tẹ́ ti fi ṣiṣẹ́ dà. ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo àwa tá a jọ mọ ìpínlẹ̀ Ọ̀ṣun tá a wà lẹ́yìn odi pátá la fi concern. Adeleke ń ṣe bẹbẹ èèyàn ń gbẹ́lẹ́gbẹ́ náà pé káwọn èèyàn lè rí náà rí ìpínlẹ̀ Ọ̀ṣun. tó bá jẹ́ pé gómìnà bíi mẹ́ta tá a ti ní lẹ́yìn bàbá Kàndé àwọn náà ṣiṣẹ́ bí bàbá Kàndé ṣe kó abèrè làwọn náà ṣe oríṣiríṣi ni ẹ wo tó ìpínlẹ̀ Ọ̀ṣun bá ti dà ẹ wo tí ìpínlẹ̀ Ọ̀ṣun bá ti dà. ẹ wo tí ìpínlẹ̀ Ọ̀ṣun bá ti dà. Bàbá Bọ́lá Ahmed Tinubu èmi ò ní bẹ̀ yín láéláé pé kẹ́ ẹ má rí ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun. Gbogbo ayé mọ̀ pé ẹ lè win Adeleke láyé tó bá jẹ́ pé lódodo olóṣèlú ni yín ẹ sì nígbàgbọ́ pé iṣẹ́ ọwọ́ yín dá ẹ tú Adeleke lẹ̀ Àtòyèbánjí kẹ́ wá wo tó ṣẹlẹ̀. tó bá jẹ́ pé lódodo Oyètọ́lá bá fẹ́ pèrè ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di alágbára nílùú ìpínlẹ̀ Ọ̀ṣun ó gbà pé òun náà ní ògo nípínlẹ̀ Ọ̀ṣun ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun dẹ̀ lòun ń dẹ̀ ṣe dáadáa síbẹ̀ ẹ tú òun àtàwọn Adeleke lẹ̀. APC lèmi tí mo dúró sẹ́yìn wo tí mo sọ̀rọ̀ yìí APC ni mí ṣùgbọ́n èmi ò ní máa wọ ọjọ́ ọ̀la ìlú yìí kó máa bàjẹ́ níbi táwa náà lọ́mọ sí tá a mọ̀ pé ọ̀la àwọn ọmọ wa ìlú yẹn náà ni gbogbo wa gbẹ́kẹ̀lé. àwọn Oyètọ́lá ti káre lẹ́nìí àwọn ọmọ wọn ò lè máa wáṣẹ́ kiri kò sí gbé pálí lọ báwọn wáṣẹ́ kiri kò sí mọ̀lẹ́bí wọn tí ń wáṣẹ́ kiri mọ̀lẹ́bí Bọ́lá Tinubu ò wáṣẹ́ kiri bẹ́ẹ̀ náà mọ̀lẹ́bí àwọn Adeleke náà ò wáṣẹ́ kiri ṣùgbọ́n àwa tá a jọ mọ̀ ìlú torí ẹ̀ nífẹ̀ẹ́ ká gbogbo wa lára èèyàn ní gọ̀gọ̀gọ̀ káṣọ rẹ̀ ó kọ́gi kó mọ̀ lè fa aṣọ rẹ̀ kúrò lára gi wọn ní ìṣòro tẹ́lẹ̀ tó wà lẹ́yìn ẹ wá rí pé àwọn èèyàn ń bínú wọn fapá jánu ẹ wá ń dẹ bẹ́ẹ̀ dẹ ọlọ́pàá ẹ dẹ àmọ̀tẹ́kùn bẹ́ẹ̀ dẹ àmọ̀tẹ́kùn ẹ dẹ EFCC ẹ fi ń terrorize gbogbo èèyàn àṣẹ Boko Haram lẹ́yìn náà àṣẹ yàtọ̀ sí Boko Haram àṣẹ gbogbo tẹ́ ṣe náà nìyí níjọ́ tàbáchà bẹ́ẹ̀ léyè kiri a rò pé ìròrí yín ó yàtọ̀ sí tàbáchà ni a mọ̀ pé ìròrí yín ò ní yàtọ̀ sí tàbáchà gbogbo ìròrí yín pátá gbogbo tẹ́kì yín láyé kò sí tó fi yàtọ̀ sí tàbáchà kò sí tó fi yàtọ̀ sí tàbáchà kò sí tó fi yàtọ̀ sí tàbáchà ẹ wá dúró lórí Démọ́lá ẹ lọ́wọ́ bí Démọ́lá ṣe ń sọ̀rọ̀ ẹ rí i pé pẹ́rẹ́ wà lára bàbá yẹn inú à ń pariwo sọ̀rọ̀ wọ́n mú kan plead sáwọn èèyàn wọ́n lè gbàjọba yẹn lọ́wọ́ wọn ẹ fi wọ́n lẹ̀ wọ́n ní lóore lágbára lọ́wọ́ Elédùmarè lágbára ọba tó dá ilẹ̀ tó dá ọ̀run àtayé ẹ̀ ní lóore tẹ́ bá já ìjọba yẹn gbà lọ́wọ́ Adeleke ìpè tí mi mọ̀ ṣe tèmi lójoojúmọ́ because ẹ wo yẹn ló ti rú ìlú tèmi ìtì ń dún ẹ̀mí ọ̀sọ́ o ìtì ń dún olúkálùkù tó wà lọ́kàn rẹ̀ tí fi ń support Adeleke olúkálùkù ló mọ̀ o èmi ò rí Adeleke rí mi ì gba owó lọ́wọ́ rẹ̀ rí ìmọ̀ family rẹ̀ rí ṣùgbọ́n ìjọ tí mo lọ ní ilé ilé tí mo lọ tí mo rí tí wọ́n ń ṣe ọ̀nà lú mi ó yà mí lẹ́nu pé gómìnà látẹ̀dẹ́ ni ó máa ṣe ọ̀nà ní Ọ̀ṣun Central adẹ̀ ní gómìnà mẹ́ta ní Ọ̀ṣun Central tí ò tàǹpà lù tèmi ẹ wá ní mi ní bínú ẹni mi ò ní sọ̀rọ̀ iye tí ìrìbá bá bẹni náà tó lè dá mi lọ́wọ́ kọ́ lórí tí mo ṣe yìí mi ì tí ì rí gómìnà mẹ́ta bàbá Kàndé parọ́ fún wa ní Lọ́bàgùn ó ní owó wa wọ́n ti fi stability account gbogbo torí ibi tẹ́ni bá wà bí ó sọ̀rọ̀ ẹ mọ̀ mí dáadáa ẹ lọ béèrè lọ́dún náà lọ́hùn pàtí gbogbo àtà campaign fún kọlọ́kọ̀ chairman tá dìde fún gbà yẹn ní Kírun Bọ́lájà Òkè ètò àti Bọ́lájà òjòjò dùn. Bọ́lájà olóògbàjọba ń gbà yẹn ló wá wọlé ní PDP AD lèmi wà bẹ́ẹ̀ di ṣe lose nìyẹn bọ́n bá tí wọ́n fẹ́ gbẹ́jọba fáwọn PDP bàbá Kọ́lá lẹ́ni yẹn ń jẹ́ Kọ́lá gbàgbórúkọ tọ́ni mọ̀ ẹ̀ Kọ́lá la dìbò fún gbà yẹn tán mú bọ́dà mi fún vice ẹ̀ so bàbá Kàndé wá ń sọ fún wa wípé àwọn ti fowó yín sí stability account pẹ̀lú bàbá lókúlùkù gẹ́gẹ́ lọ́wọ́ náà sẹ̀ Kọ́lá Kànjí òun la gbé dání gbà yẹn táwọn PDP fi gbé Bọ́lájà ó dání
ní Chairman local government bàbá lúkúlúkú òun ni wọ́n fi ṣe caretaker bàbá lúkúlúkú àti bàbá Kàndé wá sí Ìkìrun ọjọ́ tá à ń sọ yìí ọjọ́ yẹn ni màá rí Bọ́lá Tinubu rí for the first time tó ṣẹyẹ látọ̀nà Alágbèjì wá sí gbòòrò ìlú Ìkìrun tá a lọ pàdé ẹ̀ kẹ́lẹ́ mọ̀ pé mo ti ń bá wàhálà àrìn àjò yìí bọ̀jọ́ ti pẹ́ bó bàtà jókòó láàrin ara wa tí ẹgbẹ́ ti ẹgbẹ́ tẹ́gbẹ́rẹ́gbẹ́ níjọ́ tí wọ́n ṣe handover bàbá lúkúlúkú sọ̀rọ̀ kan jọ́nà lọ́wọ́ ní níbi tó dé dólé ní pé ọ̀nà kan wà táwọn fẹ́ ṣe ọ̀nà ọba àgbọ̀n sí ibà bàbá yẹn wá sọ pé àwọn ti fi owó yẹn sí stability account jọ́nà máa gbóyìnbó yẹn rí ẹ ti fowó sí stability account pé táwọn chairman tí wọ́n wọlé bá ti gbàjọba kò dáadáa ni wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ṣe bẹ̀ Ọ̀ṣun Central ni gómìnà sẹ́mi Ọ̀ṣun Central ni ọlọ́ba àgúnwà Ọ̀ṣun Central ni Oyinlọ́lá Ọ̀ṣun Central ni bàbá Bísí Àkàndé tí ń gbéjọba lẹ̀ tí ń lọ outgoing governor àti incoming wá déjọba nígbà tí ó gba ìjọba tó gba ọ̀pá àṣẹ kò rántí ọ̀nà yẹn mọ́ for 7.5 years tó lò kódà wo débẹ̀ kódà wọn ò ṣe street light ẹyọ kan bá pé street light ní ẹgbàá ẹ máa lò lọ́ba àgùn kìnìún yẹn lọ bẹ́ẹ̀ àsọ̀rọ̀ tá a bá lọlé à ń rí luwa pé luwa ò dáa inú wa ò dẹ dùn inú àwọn ọmọ ìlú ò dùn ìjọba wa bọ́ sọ́wọ́ Ifẹ̀-Ìjẹ̀ṣà Ifẹ̀-Ìjẹ̀ṣà wa lò ó nígbà tí Ifẹ̀-Ìjẹ̀ṣà máa ṣe ọ̀nà wọ́n wá lọ ṣe ọ̀nà kan láti Ọlọ́tí tí ó rọrùn fún wọn láti bọ́ sọ́nà rèé Ọlọ́tí Ìrágbìjí wọ́n wá ṣe wá sí ọba àgùn Arẹ́gbẹ́ ló ṣe ọ̀nà yẹn gbà yẹn wọ́n wá ṣe bẹ̀yẹ ọ̀nà táwọn wí ti bàjẹ́ padà sí ó ti tẹ́kọ́ pátá àwọn yẹn wá ní kì í ṣe ọ̀nà tí à ń agitate fún rèé eléyìí tó gba àárín ìlú kọjá lọ sí ibà lásọ kì í ṣe ọ̀nà stíríìtì Arẹ́gbẹ́ tá ṣe stíríìtì ó lọ́n tiẹ̀ owó tó wà ní stability account tí wọ́n náà fi wẹ̀ bóò ni wọ́n ní àgbàgbé lórí yẹn ti lọ nígbà tí ìjọba yẹn ti ń kú ńbẹ náà ló ti lọ pẹ̀lú owó gbogbo ẹ̀ ti tán ìbànújẹ́ bá mi bẹ̀rẹ̀ sí wà lẹ́kọ̀ọ́ so à ń fọkàn ti lọ àárín nǹkan mèremère tí APC ń dáwọ́ nígboro Èkó à ń rò pé bí ìṣe máa ṣẹlẹ̀ lọ́dọ̀ wa náà lẹ́nu nítorí pé gbogbo ìjọba kúkú ti jọba APC ṣètìrí thinking níjọ́ tí akàndédé rí nàbà ní Oyètọ́lá ni wọ́n mú lẹ́yìn Arẹ́gbẹ́ Ọ̀ṣun Central again ní ó di mẹ́ta lọ́dọ̀ wa mo bá dúpẹ́ mo fò inú mi dùn a support Oyètọ́lá ayé bu wa kò sí tí wọ́n wí tán kò sí Oyètọ́lá yìí kì í ṣèyàn gidi ni tó yẹ kí èèyàn máa dúró tì gbogbo nǹkan láyé làwọn yẹn fi go against kìíní yẹn but as God will have it àti àtìlẹ́yìn Arẹ́gbẹ́ nígbà yẹn torí kò tí ì burú dé level yẹn wọ́n ṣe wùrúwúrú election yẹn wáyé wùrúwúrú wáyé o ló gbé Oyètọ́lá débẹ̀ ọ̀nà Adeleke nígbà tó wọlé ìjọba bẹ̀rẹ̀ ọdún 4 ewu Ìrágbìjí sí ọba àgùn ajọjọpọ̀ alání o Oyètọ́lá níbi tí ó wá burú fún Oyètọ́lá dé nílé ayé mi ò rírú ẹ̀dá tiẹ̀ rí Oyètọ́lá wá ṣe ọ̀nà láti Òṣogbo ó wá gbégbá Ìrágbìjí kọjá ó wá stop ọ̀nà yẹn síwájú ilé títí ẹ̀ tó kọ́ gángan kódà kò gbàgbọ́ Ìrágbìjí ibi tó ti ṣe àwọn ọmọ ìlú rẹ̀ nu làwọn ọmọ ìlú rẹ̀ bá kéèké gèsè pé irú ẹ̀dá wo wá ní wọ́n tiẹ̀ gbogbo èèyàn tó bá ní ọkọ́ wọ́n máa fi roko sọ́dọ̀ ara wọn ni ó ṣe jẹ́ wájú ilé tiẹ̀ ni wọ́n roko sí ọ̀tí ẹ̀ níjẹ́ kó kan àwọn aráàlú lẹ́nu wàhálà yẹn bẹ Ìrágbìjí àwọn ọba àgùn àti ẹlẹ́bìrì kankan lọ́wọ́ rẹ̀ mọ́ pé ẹni tí ò ṣe fún ìlú bàbá rẹ̀ ṣé ọjọ́ wàá ṣe fún ìlú ẹlílù ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn níjọ́ tó lọ inú àwọn èèyàn dùn wọ́n jubiléètì inú tàwa dùn nítorí pé I expect pé kò sí bó ti lè burú tó yóò rántí ọ̀dọ̀ wa ńjọ́ kan ṣùgbọ́n láti ò ti ṣe lọ́dún 4 tíjọba yẹn fi bọ́ lọ́wọ́ ẹ̀ Adeleke akànmọ́kàn sálábàápàdé deputy governor níbì kan bó ti sọ̀rọ̀ yẹn rí lórí kinní yìí làwa sọ̀rọ̀ papọ̀ mo wá mention ọ̀nà ọba àgùn wa ni mi ò tí ì lè promise ẹ lọ́nà ọba àgùn ṣùgbọ́n ọ̀nà Ìkìrun sí ìlà odò tó sọ yìí àbẹ̀ṣọ̀ pa ṣe kí ìjọba ọwọ́ tó tẹnu bẹ́ẹ̀ kó ká tó béèrè fẹ́lẹ̀ kejì lọ́wọ́ yín
mo lọ lé ní December mo rí pé wọ́n ti sọ̀nà yẹn lọ bọ̀ wọ́n á ṣe tọ̀dọ̀ wa nítòótọ́ ọkàn mi dẹ̀ balẹ̀ pé wọ́n láwọn máa ṣe páwọn ò lè fọwọ́ kàn jẹ́ pé wọ́n á tàn mí jẹ dẹ́ mo rí pé ìjọba yìí ṣèjọba ọ̀dọ́ tiwa ìjọba Ẹdẹ ni àwọn Ẹdẹ kankan Ẹgbẹ́dọ̀rẹ́ lónìí kì í ṣàwa lọ́dọ̀ tiwa ń bí nígbà tí wọ́n tọ́lọ́wọ́ wá ṣe mo kàn lọ nínú ọdún ilé Akọ̀túnla ni mo rí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀nà wa ó wà lára ọ̀nà tí wọ́n kà kàn fẹ́ ṣe eré ní àwàdà ni àṣé bọ́dà wa kan náà lọ́bàgùn tó wà lára àwọn ọmọ ẹgbẹ́ Adeleke àwọn náà ti púùsì fún kìíní yẹn kàn wọ́ kìíní inú mi dùn mo ti fọkàn sí pé ibẹ̀ náà mo ti sọ fún mi pé ẹ wò second term Adeleke ẹ dìbò fún kó lè parí ọ̀nà yìí because mo mọ̀ wọn ládùúgbò wa yẹn tí wọ́n bá tẹ́lẹ̀ bá tó ti gbàjọba iṣẹ́ tẹ́lẹ̀ kan ṣe bọ̀ wọ́n àbádọ́ rẹ̀ ní kó tó bọ́ sórí mi kẹ́lẹ́ mọ àwọn amúkúmọ́kún mẹ́kọ̀ọ́ tá a ní láti ìjọ the only person tó ronú bí ọmọnìyàn láyé òní Adeleke tí ń parí ọ̀nà tí Arẹ́gbẹ́ ti ṣe gọ́vnọ̀ kẹta lọ́hùn tó ṣe é lẹ̀ Oyètọ́lá ò débẹ̀ gbogbo ṣẹ́ tí Arẹ́gbẹ́ ṣe kalẹ̀ kò ṣe lè tó Oyètọ́lá ṣe kò ṣe lè tó ẹ bèrè tí Oyètọ́lá wà láyé kò ikú ṣe bó wà láyé kò ikú àwa wo irú ẹ̀dá wo l'Oyètọ́lá ọ̀gá jẹ́ gan òun ni àbá Tinubu wá ń fọ́ọ̀sì ẹ̀ lé wa lórí lónìí ó mọ̀ pé tó bá fi lè rí ìpínlẹ̀ Ọ̀ṣun gbà òun ni ó di lídà yẹn lèmi ò fẹ́ kó Oyètọ́lá ó gbà lídà APC lè lọ sí Ìrágbìjí o bọ̀ kì í ṣe lọ́wọ́ Oyètọ́lá tèmi ń jà fún tèmi ṣẹ́ni kó yàtọ̀ tèmi ń jà fún nu aṣáájú èèyàn rere lèèyàn fi aṣáájú ẹni tó ní vision tó ní ìròrí rere torí rẹ̀ sì pé tí ìsàmùkù mẹ́kọ̀ọ́ lèèyàn máa fi ṣaṣáájú èèyàn kì í ṣe wèrè tí ó rọkọ́ ńlẹ̀ tí ó máa fi rọkọ síbòmíì ẹ wá Adeleke tún ìlú wọn ṣe lẹ́dẹ̀ kó ṣe ìlú wọn ni kó tún ṣe tí ọba tẹ́lẹ̀ ṣe bó ní kó tún ṣe torí pé ó mọ̀ pé ẹ̀fọ̀n èyí lè má rí ta lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ ẹ̀dá ṣe máa ń ronú nù gbogbo ẹ̀ tí wọ́n lọ sójú ogun láyé wọ́n ní káṣẹ́gun ní jagunjagun máa bá lọ sógun ọ̀hún ní ìkòkù máa bá yàn ìkòkù tí máa bá jagunjagun lójú ogun ọ̀hún ni ó bá kì ìyẹn plan rẹ̀ láti lé bílẹ̀ ayé ṣe rí nìyẹn bọ̀ láti máa enforce Oyètọ́lá lé wa lórí àti àbọ̀ rẹ̀ kán tètè gbé abọ́ sàárà àwọn kan gbé lọ bí táwọn fẹ́ gbé lọ àfẹ́ rí nípínlẹ̀ Ọ̀ṣun tẹ́ ẹ bá rí election Adeleke ẹ sọ Ọ̀ṣun sínú náà gbogbo yín lọ́balọ́ba pè é lẹ́nìí ọba Ọọ̀ni of Ifẹ̀ mo wárí fún yín o a pè yín kẹ́ ẹ tètè pé gbogbo wa ká pàdé àrò àtọ̀dọ̀fín inú wọn ká pamọ́ Lagos Ọ̀ṣun nóbì Lagos o kì í ṣe ibi tẹ́ ti yin àwọn èèyàn táwọn yóò dákẹ́ tó mọ̀ wòran o àwọn abẹ tí wọ́n ń jẹ òṣèlú ni wọn ò ní nǹkan míì ẹ sọ Ọ̀ṣun sínú náà tí ó lànà tààrà àyàfi kẹjẹ kí ọwọ́ wà níbi tó yẹ kó wà àwọn èèyàn fẹ́ràn Adeleke o àwọn èèyàn fẹ́ràn Adeleke ẹ gbọ́ lára wọn nítorí pé Oyètọ́lá bẹ́ gbìrìgbìrì Oyètọ́lá ò sí nínú èèyàn gidi tá a lè kà nípínlẹ̀ Ọ̀ṣun àti lídà Oyètọ́lá ò sí nínú wọn màá sọ̀kan fún yín sí kẹ wo ohun tí bàbá ìfẹ́ nu sọ. ó ti pínyà èmi ni mò ń wá káàkiri ayé èmi ò máa tó kù tó Oyètọ́lá fẹ́ dá o ó ti pínyà ó pínyà nílé ayé kó ló tún pínyà ní Sàtíọ̀lá ìrìn àjò tó rìn yìí kì í ṣe ìrìn àjò ayọ̀ èmi ni ò bá máa léèyàn kí lẹ́yìn ò bá máa wá. mo fẹ́ kẹ́ ẹ tó gbọ́dọ̀ yẹn wí ìrìn àjò tí Oyètọ́lá rìn yìí. ìrìn àjò tó rìn ìrìn àjò APC tó rìn yìí a pínyà láyà tó pínyà Sàtíọ̀lá tẹ́yẹ̀ bá máa ríra ní Sàtíọ̀lá níwájú Ọlọ́run èmi Oyètọ́lá ò ní ríra. kábíyèsí. èmi ni ò bá rò débẹ̀ ebo ní pé bàbá Ahmed Tinubu ní pé láyédèrú ó ní ya Tinubu ayédèrú bàbá rẹ̀ ayédèrú ìlú rẹ̀ ayédèrú ọkọ rẹ̀ ayédèrú ó ní gbogbo pọ́lísì gbogbo tó ṣe láyé nínú ìjọba rẹ̀ yóò ti débẹ̀ ó ní 0% tó lẹ́ẹ̀fún náà ló gbà. kábíyèsí o. nínú ẹ̀fún náà wá ní ogún tó ń bóyin lọ́lá tó padà lọ ṣé wọ́n nà ń lọ ẹgbẹ́ àkọọ́dù ni. ẹ̀yin olóṣèlú ní tí wọ́n sọ ní pẹ́ yìí. ẹbí ṣé wọ́n nà ń bẹ̀ ni àbí ó gbàjọba lọ Dẹ́mọ́lá ẹ wá o gbogbo ń tẹ́yẹ bá ṣe lọ́wọ́ béèrè o ìrìn àjò tó yẹ lọ́lá ní kò sọ́gbọ́n tí ó dàtọ́ lọ́wọ́ fi níbi o
Isiaka Adeleke ẹ̀jẹ̀ àgbà gbogbo okú tó bá pààyàn bọ́lọ́ tilé yóò ṣe rìn ni. Kábíyèsí. Oyinlọ́lá ló ṣokùnfà bí Isiaka ṣe lọ kú sínú APC o. Èmi Oyèlámì ni mo ń sọ bẹ́ẹ̀. Ẹ tó gbọ́dọ̀ yẹn wí. Èmi Oyèlámì ni ikú Isiaka Adeleke. Torí ipò tẹ̀lé Oyinlọ́lá ni o kò sí kankan tó ṣe Isiaka Adeleke mi ẹgbẹ́ PDP o. Kábíyèsí. Ìwọ̀sí tí Adeleke bá Oyinlọ́lá kọ̀. Ń lo ìforí lu ló fi orí lu hámà kú o. Kábíyèsí o. Bí ikú ò bá wá jẹ́ kí so Isiaka ọ̀run jìnnà tí so Dẹ́mọ́lá bá ta sẹ́sẹ́ lóye kó mi lọ lọ́gbẹ́ ìmúkú ònu ìṣòro Dẹ́mọ́lá ti ta sẹ́sẹ́ àní tí so bàbá ò bá rùn tí so ọmọ bá ta sẹ́sẹ́ so yẹ kéèyàn tún ṣe lára bàbá lára ọmọ ìlara Isiaka àti Oyinlọ́lá ń ṣe ń ní òfin rí kẹ̀kẹ́ táwọn ẹbí wọn ṣe tó darí. Kábíyèsí. bẹ́ẹ̀ yẹn bá tu Ọlọ́run náà máa tó o n tó lè máa wá mú ayé káàkiri tó ìdánwò ẹgbẹ́ APC èmi ò mọ̀ o. Oyinlọ́lá ní fẹnu ẹ̀ pòwe tí máa sọ pé Ọládìméjì ti tó. Ọládẹjọ àgùpẹ́ àṣẹdúnné Ọládìméjì ti tó Oyinlọ́lá máa pòwe o. Ọládẹjọ àṣẹdúnné. Ó ní àṣẹdúnné pé Ọládìmẹ́jọ Ọládẹjọ Ọlásẹdẹjọ ó ṣe gómìnà ológun ó ṣe tolóṣèlú ó ṣe national secretary Nàìjíríà nínú ẹgbẹ́ PDP kò ní ìyá tó tọ́ dàgbà kò ní bàbá tó tọ́ dàgbà ẹni ìyá ẹ̀pẹ́ láyé tí gbogbo tó bímọ tó wò láti bí ọmọ 20 ọdún tó èlò 90 tó èlò 80 tó wá jáde láyé àti mẹ́tò yìí lọ́pọ̀lọpọ̀ àti ìfẹ́ ẹni tí ò rí ìyá tí ó sàkiri fún kò rí bàbá tí ó sàkiri fún àwọn tí ìyá àwọn dúró àti bàbá papọ̀ sójú kan náà kẹjọ tọ́ ọmọ mélòó ló ṣe gómìnà ní stéètì méjì papọ̀ ààyè ibi tọ́lọ̀ ti dá sọ̀rọ̀ rẹ̀ yóò tí tó bẹ́ẹ̀ ẹjẹ́ náwó lára àwọn ìlara tó Oyinlọ́lá ní májìdùn ní ń bẹ lára ẹ̀ májìdùn ń tọ́ bàbá wa ń pè májìdùn ní pé kẹ́ ń wá ń bi kẹ̀kẹ́ pé kẹ́lòmí ọmọ tàbí yín. ṣe gbọ́ tí wọ́n bá fẹ́ sọ ṣe gbọ́ Oyinlọ́lá fáktọ̀ Oyinlọ́lá ò dìtámì ẹni tí ó wọlé nípínlẹ̀ Ọ̀ṣun ó bá tẹ̀lé yẹn gan ìyá máa lùsì àṣírí bẹ̀lẹ́gbọ̀n tí ó máa pàtàn Òbíǹdé ṣé torí ìtàn Òbíǹdé tí máa pa àwọn Yorùbá tó ti kú tí wọ́n máa fi pa tí wọ́n máa fi sọ̀rọ̀ ṣe easy a leader ṣé Oyinlọ́lá jọ leader Oyinlọ́lá jọ leader lójú yìí amara wa nípínlẹ̀ Ọ̀ṣun o amara wa a sì mara wa ní òṣèlú amọ̀bí tá a bá dé kìí sáwọn olóṣèlú jẹta yìí ní mọ̀ á pàtàn fáwa pé bó ló ti jẹ́ wọ́n bí àwa sínú rẹ̀ ni àwọn bàbá tí wá ṣe láti pẹ̀lẹ̀ pẹ̀pẹ̀ ni wọ́n bí wa sínú òṣèlú ni mo máa ń sọ gbogbo ìgbà ìyá tó bí ìyá tèmi tẹ̀láwó lọ́wọ́ ni títí tó fi kú tí ọmọ tẹ̀láwó lọ́ kàmpé kiri gbogbo ayé gbogbo ilẹ̀ Yorùbá yìí gbogbo àgbáyé yìí táwó lọ́wọ́ lọ nìyá ìyá mi lọ kẹlẹ̀ mọ̀ pé wọ́n bí mi sínú ẹ̀ ni tọ́lá ẹ̀ mọ̀ ṣe ń sọ tẹ́lẹ̀ kan bá pẹ́ ẹ lè kan ẹ̀fọ́ ilé ẹ̀fọ́ láwo àwa ní rí good leader ńlẹ̀ ká máa tẹ̀lé ìwèrè ní tí bàbá Tinubu fẹ́ ṣe fún wa nìyẹn ẹ má fọ́ọ̀sì wèrè lé wa lórí àní rí àwọn Adeleke ńlẹ̀ ká máa tẹ̀lé àwọn olórí burúkú tẹ́ fẹ́ fún wa tá a mọ̀ pé wọn ò ní ṣe nǹkan tá a fẹ́ fún wa ìdí nìyẹn èmi máa rí ìṣètò kí n star lórí ọ̀rọ̀ mi màá dẹ̀ sàmì ń ṣe olóṣèlú aríbípa mi dẹ̀ ṣe olóṣèlú tí máa tọrọ owó lọ́wọ́ èèyàn tí máa lọ tọrọ oúnjẹ ìró ìtẹ́rọ Àríkẹ́ ṣe fáwọn èèyàn tí ń pín láìsí agolo mẹ́rin gbogbo èyí tí ẹ̀dẹ̀gbá láìsí lọ́wọ́ ẹ̀rọ Àríkẹ́ ẹ padà lọ sọ́dọ̀ rẹ̀ lọ́dún mẹ́rin bẹ́ẹ̀ ni ó fún yín lọ́jọ́ iwájú àwọn ọmọ yín tọrọjọ́ iwájú àwọn ọmọ yín ló kó eléyìí lọ́wọ́ tí gbogbo yín lọ ń jẹ tínú yín ń dùn yẹn. tó bá ti gba owó lọ́wọ́ wa tó gba oúnjẹ tí ó tẹ̀ka fún ọmọ Yorùbá sórí ilé tó bá ti gba owó lọ́wọ́ wa tó gba oúnjẹ tí ó tẹ̀ka fún ọmọ Yorùbá sórí ilé ìlà ìwò nú. ìjọ sọ̀rọ̀ lọ́dún sí ẹ̀dìbò fún mùlẹ̀wùdí náà yẹn bá mi tó torí wọ́n máa jẹ́ ọmọ Yorùbá rédíò àyèjẹ láì máa sẹ́yìn tó bá ti gba owó lọ́wọ́ wa tó gba oúnjẹ tí ó tẹ̀ka fún ọmọ Yorùbá sórí ilé náà gbọ́ ẹ̀rọ Àríkẹ́ iye ṣe pé gbogbo èyí tó ń fún ráìsì tẹ́ẹ̀ bá ti dìbò fáwọn àwọn ọmọ yín ṣẹ́yìn ọmọ pé kádàrá àwọn ọmọ yín ní fún yín ráìsì ni àwọn olórí burúkú táyé wọn ti bàjẹ́ a ní wọ́n má pín ráìsì wọn tó ń pín alíkẹ́yìn náà má gba ráìsì mẹ́yìn náà tó ń gbà
ṣé ẹ̀ màpọ́jọ́ ọ̀la àwọn ọmọ yín lẹ̀ ń jẹ ni ẹ̀yin olórí ẹ̀yin wèrè amọ̀kú mẹ́kọ̀ọ́ yìí ẹ̀ ń gba ráìsì agolo mẹ́rin kí lẹ fẹ́ fi dà kí lẹ fi ráìsì agolo mẹ́rin dà ráìsì agolo mẹ́rin tó a lè rí jù wá lórí ìkànnì lẹ́nìí títí tá fún ọmọ akọ̀tọ̀ ètò mi wà lórí ìkànnì èmi tí tòótọ́ bàbá àṣà.